tọmọdé bá dúpẹ́ oore àná arómi ìgbà. Mo dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Ẹ ṣé, mo dúpẹ́, mo mọore o, torí pé ètò tá a ṣe níjẹjọ ó jẹ́ àtẹ́wọ́gbà. Elédùmarè a sọ pé ẹ ṣé o. Àtúndé lónìí o, a lè dá ṣe. Ẹ̀yin lọ́ba tí fi ní mọ̀nà, ẹ̀yin lọ́ba tí tọ́ sísẹ̀ ẹ̀dá, ẹ̀tún wá tọ́ ìsísẹ̀ wa lónìí, ẹ̀fẹ́ àmọ̀nà o. Àkàgbádùn lítírésọ̀ Yorùbá òun la pètò yìí. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ti ń so èso eléyìí tá a fẹ́ kó máa so nínú ayé. Nígbà tí mo parí ètò níjẹjọ, àwọn èèyàn pè títí. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Àdúrà tèmi máa ń ṣe ní gbogbo ìgbà ni wípé Elédùmarè má jẹ́ ń jọra mi lójú o, má jẹ́ ń tẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń fẹ́ràn mi, jẹ́ mọ́ bíntín lójú ara mi kí n wá mọ́ kàǹkà lójú ayé. Ẹ ń bá mọ̀ túmọ̀ àdúrà yóò mọ̀ wípé àdúrà ńlá ni. Àníṣe jẹ́ kémi ó mọ́ kéré lójú ara mi kí n wá mọ́ tóbi lójú ayé. Àdúrà ńlá ni, ẹ̀yin náà ṣe fúnra yín. Kí ni mo rí tí mo fi sọ bẹ́ẹ̀? Nígbà tí èèyàn bá ń kéré lójú ara rẹ̀, ẹ̀mí ìgbéraga ò ní wọnú ẹ̀. Èmi ni mo tó báyìí, èmi ni mo dà báyìí, irúfẹ́ ẹ̀mí bẹ́ẹ̀ ò ní wọnú èèyàn. Elédùmarè jẹ́ mọ́ bíntín lójú ara mi kí n wá mọ́ kàǹkà lójú ayé. Àkàgbádùn lítírésọ̀ Yorùbá òun la pètò yìí. Ẹ kú àmójúbà olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Tí ẹ̀yin bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ipa méjì òun náà ló pín sí. Ipa àkọ́kọ́ òun ni bí a ti ń fi ọ̀rọ̀ ìmọ̀ràn gbara wa níyànjú bí èèyàn ṣe ń rìn nínú ayé tí kìí fi jìn sọ́fìn. Ìpele ẹ̀kejì náà ni a ti ń ka lítírésọ̀ Yorùbá ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀, eléyìí tí olóògbé D.O. Fágúnwà tí wọ́n kọ. Iṣẹ́ tó ń fọ̀n lẹ́yìn ikú ni. Bí mo ti ń ṣètò yìí náà lẹ́ ń wò mí kadara káàkiri gbogbo ibi tẹ́ ẹ bá ti ń láǹfààní láti wò mí yìí o. Ojú ìtìná alẹ́, ojú òní tìyín o. Lágbára lọ́wọ́ Elédùmarè, agara òní dá gbogbo wa. Bẹ́ẹ̀ ṣe ń wò yìí, ẹ máa bá mi fọ́n káàkiri ayé. Fífọ́n tẹ̀ ń fọ́n káàkiri ayé ó ní ìtumọ̀ lára ètò yìí. Ẹ má jẹ́ ń parọ́ tàn yín jẹ, torí pé èmi ò ní fọwọ́ bo oore Ọlọ́run mọ́ra. Ẹ jẹ́ àtẹ̀wájú pápápá là á ṣe àròjọ mùsùlùkùn. Kí ni n tá a fi gbara wa níyànjú fún tòní? Bóyá lo mọ̀ wípé tó bá burú tán ìwọ nìkan ni ó kù. Oníbi tí báwo ni ó ṣe kù wọ nìkan? Tó bá burú tán ìwọ nìkan ni ó kù. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni wọ́n wà nínú ayé tó jẹ́ wípé ẹ̀mí ìgbéraga gbé wọn wọ̀, gàrú gbé wọn wọ̀. Bóyá olówó ni, bóyá o wà nípò ni, bóyá pò agbára ló wà, bóyá pò àṣẹ ló wà, bóyá owó ló sì ní tẹ́nìkan ò tí ì ní rí, tó jẹ́ wípé ẹnikẹ́ni ò jọ́ ọ́ lójú, tó jẹ́ pé ìwọ ò ní bọ̀wọ̀ fáwọn àgbà. Ó wò wípé ìbówó ti ń bẹ lọ́wọ́ rẹ̀, èbí kò agbára lọ. Bóyá lo mọ̀ wípé ipò a máa fini sílẹ̀, bóyá lo mọ̀ pé ọlá a máa ṣí lọ, bóyá lo mọ̀ wípé àlejò lówó. Tó bá burú tán ìwọ nìkan ni ó kù. Kí ló dé tẹ́ ẹ̀ gbé wà ọmọlúàbí wọ̀ bí agbádá? Kí ló dé ọ̀gbẹ́ni tí ò fọmọlúàbí kúrin àjò ayé ẹ̀, tó jẹ́ wípé ọ̀ọ́sàmù gbogbo ẹ̀ kókó. Tó bá burú tán ìwọ nìkan ni ó kù. Ọ̀rẹ́, tó bá burú tán ìwọ nìkan ni ó kù. Ẹ jẹ́ ká hùwà ọmọlúàbí. Ẹ jẹ́ ká máa rí ní ipòkípò tá a wà tàbí owó tá a ní wípé àdánwò ni. Àdánwò nípò tá a wà, àdánwò lówó tá a ní, àdánwò ní gbogbo nǹkan nínú ayé. Ìwọ tó wá jẹ́ wípé o kì í gbàmọ̀ràn àfi tinú ẹ. Tó bá burú tán ìwọ nìkan ni ó kù. Bóyá àwọn kan ní á wá dúró sí kọ́nà ibìkan fún ọ, tí wọ́n fún ọ nímọ̀ràn tí ò tọ́, wípé ṣe báyìí bó ti ṣeré, rìn báyìí bó ti rìn rè, tí wọ́n náà sì rí pé mọ̀ràn tí wọ́n fún ọ yìí ìmọ̀ràn tí ò tọ́ ni. Tó bá burú tán ìwọ nìkan ni ó kù, torí pé nígbà tí nǹkan bá yẹ̀ bàrá, ò ní ráwọn tá à ń wù yìí mọ́. Wọ́n á ní ṣe bí wọ́n lo wà nípò, wọ́n á ní ṣe bí wọ́n lo lówó lọ́wọ́. Ṣé tí wọ́n bá ní ọ̀tọ̀wọ́ bọná ṣé ọ̀tọ̀wọ́ bọná? Àwọn sọ tàwọn ni. Kí ló dé tó gbé yẹ̀wò kó tó gbé ìgbésẹ̀? Tó bá burú tán ìwọ nìkan ni ó kù. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè tẹ́ ń gbọ́ mi lásìkò yìí, ẹ jẹ́ á tẹ́rò ara wa pa o.
owó la ní lọ́wọ́ ni, ipò la wà ní, tàbí pé àṣẹ kan ní ń bẹ lẹ́nu wa, inú ẹbí la ti jẹ́ adarí tó jẹ́ pé à ń pàṣẹ nínú ẹbí, tàbí èyíkéyìí tí ìbá wà níkàáwọ́ wa, ẹ jẹ́ á rò lẹ́ẹ̀mejì o wípé tó bá burú tán àwa nìkan ni ó kù, tó bá burú tán ìwọ nìkan ni ó kù. Ọ̀rẹ́, máa fi ọ̀rọ̀ yìí sọ́kàn àyà rẹ níbikíbi tó o bá ń lọ, ìgbésẹ̀ kígbésẹ̀ tó o bá ń gbé, ìrìnkírìn tó o bá rìn, wípé tó bá burú tán èmi nìkan ni ó mọ̀ kù. Nípasẹ̀ bẹ́ẹ̀, tó o bá ní lọ́kàn àyà rẹ wípé tó bá burú tán ìwọ nìkan ni ó kù, eléyìí ò ní jẹ́ o ṣìwàhù, eléyìí ò ní jẹ́ o ṣi ẹsẹ̀ gbé, eléyìí ò ní jẹ́ kó o jọra rẹ lójú. Tó bá burú tán ìwọ nìkan ni ó kù. Ọ̀tán lẹ́nu ó kù níkùn lábala àti bí. Ẹ ṣeun, mo sọ fún yín pé abala méjì òun lètò ìpín sí. Bẹ́ẹ̀ ṣe ń wò mí live and direct yìí, ẹ láǹfààní láti tún mi wò ní YouTube. Ìkànnì wo lẹ́sì ti rí mi wò? @Kọ́lá Ládòkè lẹ́ẹ̀tì rí mi wò ní YouTube. Tó bá jẹ́ TikTok ni @Akọ́láwọlé lẹ́ẹ̀tì rí mi wò. Nọ́mbà tẹ́ ẹ lè pè mí sí tó bá jẹ́ pé ẹ̀ ń gbọ́ mi káàkiri ẹ̀yin odi tí kìí ṣe lórílẹ̀‐èdè Amẹ́ríkà ń bí, +1 202 380 8501 +1 202 380 8501. Ṣùgbọ́n tó bá jẹ́ pé lórílẹ̀‐èdè Amẹ́ríkà ilẹ̀ tí ń pè mí, ẹ nílò láti fi +1, ẹ nílò láti fi sí ìyẹn bẹ́ẹ̀. Ọlọ́run púpọ̀. Ṣé ẹ gbàgbé ibi tá a bá ìwé tá ń kà dé níjẹjọ? Bóyá tẹ́ ẹ bá gbàgbé, ẹ jẹ́ n rán yín létí tá a kà níjẹjọ fáǹfààní àwọn tí ò gbọ́ wa níjẹjọ ni mo ṣe ń padà sẹ́yìn o. Mo sọ fún yín, mo ní àwọn ẹranko mẹ́tẹ̀ẹ̀ta tó gba bàmí ọmọ sílé gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀. Mo ní erin, ẹkùn àti ewúrẹ́. Mo ní ńgbà tí àjàntálá tó fi wọ́n sí bálásìbolo tó fojú wọn hàn ìmọ̀ bàbá èélá mo ní wọ́n pinnu láti sá kúrò nínú ilé. Ńgbà wọ́n sì pinnu, wọn ò mọ̀ pé àjàntálá ń gbọ́ gbogbo ohun tí wọ́n ń sọ. Àjàntálá ti lọ bora rẹ̀ mọ́nú ẹrù tí wọ́n ń gbé lọ. Gbogbo èyí ni mo ti kà kọjá. Mo ní àjàntálá nígbà tí ó lù wọ́n lálùbami káríkárí, wọ́n bá pinnu pé àwọn ó sá kúrò, wọ́n bá sá kúrò. Báyìí ni àjàntálá ti gbé ìgbésẹ̀ ṣáájú wọn. Àjàntálá ti mọ̀nà ibi tí wọ́n ó gbà. Àjàntálá ti rìn débẹ̀ ṣáájú wọn. Àjàntálá rí igi ńlá kan rẹ̀gẹ̀jì tó jẹ́ pé abẹ́ rẹ̀ tutù. Àjàntálá ti lọ ságọ sórí igi yìí wípé bóyá bí wọ́n bá rìn títí, bó bá rẹ̀ wọ́n, wọ́n fẹ́ sinmi ńbẹ̀. Bí àjàntálá sì ṣe rò lọ́kàn rẹ̀ gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà lórí. Nígbà tí wọ́n rìn títí dé abẹ́ igi yìí, wọ́n ní ẹ jẹ́ ká wá sinmi ńbí. Erin ló mú àbá ń wá. Bẹ́ẹ̀ ni ẹkùn ní ìwọ ewúrẹ́ ló fà á tá a fi gba àjàntálá sílé. Tá a bá gbà sílé ni àbá máa gbé ní ìrẹ́pọ̀ eléyìí tá à ń gbé. Ewúrẹ́ ní kì í ṣe mi o. Bẹ́ẹ̀ ni ẹkùn ní tí n bá tún gbọ́ pé kì í ṣèwọ. Erin dá lóhùn wípé kí ló sọ? Ó ní kì í ṣèwọ. Tó ń bá tún gbọ́ tó sọ bẹ́ẹ̀, òun ọ̀tẹ̀ látẹ̀pa ni. Ibi tí ewúrẹ́ ti ń sọ̀rọ̀ yìí ló ti ń fira rẹ̀ ré wípé tó bá jẹ́ wípé òun ni òun lòun sọ pé kí àwọn gba àjàntálá sílé, kílẹ̀ ó lanu kó gbé òun mì. Ṣùgbọ́n tí kì í bá ṣe òun, ibikíbi tí àjàntálá bá wà, kíjì ó gbé wá sáàrin àwọn kó tú àwọn ká. Ṣé ẹ gbàgbé? Àjàntálá ti wà lórí igi eléyìí tí wọ́n sá pamọ́ sí. Kí ni àjàntálá gbọ́ eléyìí sí? Ló bá bẹ́ sílẹ̀ pì láàrin wọn. Ibi tá a kà dé níjẹjọ nù. Ẹ jẹ́ á tẹ̀síwájú ní ti òní. Kí ni àjàntálá gbọ́? Eléyìí tí ewúrẹ́ sọ yìí ni ó bá bẹ́ sílẹ̀ láti òkè, ó sì tú wọn ká. Láti ọjọ́ náà ni ewúrẹ́ ti sá wá sí ilé. Erin sì sá wá sí ilẹ̀ ènìyàn dúdú àti ilẹ̀ Indian. Ẹkùn àti ìkookò wọ́n sá lọ sí aginjù. Ṣùgbọ́n kìnìún ní ọ̀dàn ní ti òun.
kí tilẹ̀ ní ìgbẹ̀yìn àjàntálà. Òun á di alárìnkiri sínú igbó níbí. Bẹ́ẹ̀ kọ́, ẹlẹ́dàá rí iṣẹ́ rẹ̀ láti ibùgbé rẹ̀ lókè ọ̀run, ó sì mọ̀ pé ìwà rẹ̀ kò bá tiẹ̀ dámu. Ó ránṣẹ́ láti orí ìtẹ́ wá, wọ́n sì mú àjàntálá lọ sí òde ọ̀run. Ìtàn yìí gba ayé kan lákòókò náà tó bẹ́ẹ̀ tí wọ́n bá bí ọmọ kan, wọ́n ò ní irúfẹ́ ọmọ wo ni ènìyàn bí. Ènìyàn mọ̀ wípé ènìyàn búburú gbà òun ni àjàntálá, tó sì jẹ́ pé àwọn èèyàn sọ̀rọ̀ náà títí. Bí ìtàn náà ti lọ nìyí o. Kí orí yín gbà yín lọ́wọ́ túlétúlé ọmọ, kí ilé yín má bàa tú, kí ọ̀rọ̀ yín yìí má bàa dàbí ti àjàntálá àkótilétà ọmọ, kí ó má bàa tà yín tilétilé, kí ó má bàa tà yín látàpá, kí ó má bàa jẹ́ ọ̀bàyéjẹ́ ọmọ, kí ẹlẹ́dàá yín gbà yín o. Báyìí ni Ìrágbèjí parí ìtàn yìí. Lẹ́yìn náà, ó wí báyìí wípé ẹ̀yin akọni gbogbo, ọ̀rọ̀ púpọ̀ irọ́ ni mú wá. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí gbádùn, kí a máa ṣe fàájì fún ìgbà díẹ̀ tí ó kù kí ilẹ̀ ṣú. Bí ó bá di ọ̀la, a ó máa sọ nípa ọ̀rọ̀ mìíràn. Lẹ́yìn eléyìí, a bẹ̀rẹ̀ sí ní jẹ onírúurú oúnjẹ. A ṣe àríyá. Àwọn ará òkè Láńgbòdo sì wá láti kí wa. Èyí ni a sì ṣe tí ilẹ̀ ọjọ́ náà fi ṣú. Ọjọ́ ìkejì lọ́dọ̀ Ìrágbèjí nílé olójúlé méje. Nígbà tí ilẹ̀ ọjọ́ kejì sì mọ́ tí a jí, Ìrágbèjí mú wa lọ sí ìyàrá mìíràn tí ó dára ju ti àná lọ ní ìlọ́po méjì. Nígbà tí gbogbo wa sì tún jókòó bíi ti àná, ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ. Ó wí pé, lánàá mo sọ fún yín nípa àwọn ọmọdé, ṣùgbọ́n lónìí n ó sọ nípa àwọn tó dàgbà tí wọ́n sì jẹ́ aláṣejù. Ẹ gbọ́ bí n ó ti máa bá ọ̀rọ̀ lọ, tí n ó sì máa tẹnu mọ́ ọ̀rọ̀ náà. Pẹ̀lẹ́ o, ìwọ aláṣejù, ǹjẹ́ o ti fi ìwà náà sílẹ̀ bẹ́ẹ̀? Bí o kò bá ti fi sílẹ̀ bẹ́ẹ̀, mo gbà ọ́ níyànjú, ṣe bẹ́ẹ̀ kánkán, nítorí ẹ̀tẹ́ ní gbẹ̀yìn aláṣejù. Aláṣejù sì ni baba àṣetẹ́. Àgbà tí ó bá wẹ̀wù àṣejù, ẹ̀tẹ́ ni yóò fi rè. Àní kí aláṣejù lọ pe Ṣàngó. Ó dé pópó, ó ń pe Ọya. A béèrè wípé ìyá rẹ̀ ńkọ́? Ó ní, bàbá mi ń bẹ ní ilé, ṣùgbọ́n mo bí ọ́, ìwọ aláṣejù, ta ni fi ìwọ̀nyí rán ọ? Wọ́n ní àgbà tí kò lówó lọ́wọ́ tó ń pe onítìí. Ẹ̀sín ló fẹ́ rì, torí pé ẹ̀kọ mímu ni ó yẹ kó gbé ìgbésẹ̀ láti mu, kí ó sì fi ohun tó bá ní kí ó fi rà á. Ọlọ́gbọ́n ènìyàn a máa wo àpò rẹ̀ kí ó tó ná owó, ṣùgbọ́n aláìmòye a máa wí pé, ẹgbẹ́ o, owó tó wà lọ́wọ́ mi yìí, àná tán ni òun ó ná, léyìí tí ó sì kù díẹ̀ káàtó. Ìwọ aláìnírònú, ó mọ nǹkan tí ẹnìkejì rẹ gbẹ́kẹ̀lé. Bí ìwọ kò bá bẹ̀rù gbèsè lónìí, ọjọ́ tí olówó bá wá mú ọ ni ìwọ yóò mọ̀ wípé gbèsè kìí ṣe ohun rere. Mo sì tún fẹ́ kìlọ̀ fún ọ pẹ̀lú, nígbà tẹ́nìkan bá ṣẹ̀ ọ́, tí olúwa rẹ̀ sì mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ẹ̀ṣẹ̀ dé ibi tí ó wá padà bí ọ́, gbọ́ lákòókò, rántí pé kìí ṣe títóbi rẹ tàbí ọlá rẹ, bẹ́ẹ̀ ni kìí ṣe owó tàbí agbára rẹ ni ó jẹ́ kí o wà, bí kò ṣe ìfẹ́
tí o ní sí ọ. Ìfẹ́ ni aráyé ń bẹ̀rù, kì í ṣe agbára. Bí ìwọ kò bá tètè gbọ́, ìwọ yóò tẹ́ lọ́wọ́ ẹni tí ó ti ń bẹ̀ ọ́. Òun á sì wí pé ìwọ ti tẹ́, ìwọ sì fi àtẹ́tẹ́ dì í. Kí ikú ilé kí ó má bàa pani, ènìyàn gbọ́dọ̀ kíyèsára o. Ẹni tí a bẹ̀ tí kò gbọ́, àpò ìtìjú náà ni ó ń gbé kọ́ apá káàkiri, àti pé ẹlẹ́yà nírú wọn máa ń ṣe káàkiri. Ìwọ aláṣejù, rántí pé orúkọ rẹ kejì ni aláràngbọ́, ẹ̀kẹta ni olórí kunkun. Bí ìwọ bá sì ti ń jẹ́ orúkọ wọ̀nyí, o kò ní pẹ́ tẹ́ lọ́wọ́ àwọn tí ó fẹ́ràn rẹ, àwọn ọ̀rẹ́ rẹ àti ojúlùmọ̀ rẹ gbogbo tí wọ́n ti ń bá ọ sọ̀rọ̀, tí ìwọ kò sì gbọ́ tiwọn, wọn kò ní fẹ́ràn rẹ mọ́, wọn kò ní kà ọ́ sí mọ́. Wọn ó sọ wípé ènìyàn burúkú ni ọ́. Bí nǹkan rẹ bá sì ń bàjẹ́ ní ọjọ́ mìíràn, àwọn kò ní sọ pé àwọn rí ọ. Ẹ jẹ́ ká fi gígùn níbi tí a dé yìí. Ẹ jẹ́ á dánu dúró níbí yìí, torí pé àròjọ mùsùlùkùn. Ẹ jẹ́ á dúró ní àárín. Bóyá ẹ lọ́rọ̀ kan àbó míì tẹ́ fẹ́ bá mi sọ, nọ́mbà tí mo kọ́kọ́ pè ṣáájú ńlẹ́ pè mí sí. Ẹ má gbàgbé o, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ẹ jẹ́ ká fọ́n ètò yìí kó kárí ilé, kó kárí oko. Bí mo ti ń ṣe náà lẹ́ ń wò mí, títí ọjọ́ mẹ́jọ tá a tún jọ pàdé lágbára lọ́wọ́ Elédùmarè. N ò ní gbọ́bi sí yín o, ẹ̀yin náà ò ní gbọ́bi sí mi. Pẹ̀lú ayọ̀ àti ìdùnnú náà la fi pàdé bó bá di ọjọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Elédùmarè. Tiyín ní tòótọ́, ọ̀mọ̀wé Akọ́láwọlé Ládòkè. Ire o.